Ẹ̀rí ìgbà tó péjọ mẹ́ta tọkọ mi lò ní police station ọ̀sánjọ́ ẹ̀ mò ń sùn lọ́wọ́ ni ọjọ́ òun mo ti sun oorun dé ọkàn ọjọ́ òun mo ti sun oorun dọ́kàn tí bá sùn gbà mí ó yẹ kí n tó wá parọ́ kan fún yín mo ti sùn jọ́ kan rí lórí iṣẹ́ àti mo sùn sí tọkọ mi dẹ̀ yòókù tó tọ̀ sí ní gbogbo láti orí délẹ̀ ó tọ̀ láti orí mi ó fi tọ̀wọ̀ mi délẹ̀ báyìí ni mo ní kí ni mo ṣe tó le tó báyìí ó yá torí ọ̀rọ̀ tẹ́yìn sọ lẹ́kùn máa náà tó máa bá mi sọ̀rọ̀ tó láwọn náà wà ní comment section gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment nìyá yẹn rí ó tó kọ́ ó ti fi tọ̀wọ̀ ẹ̀hún látòrí délẹ̀ rí ó yá kí lè fẹ́ sọ olùjọ́ ọkọ̀ ọ̀bọ̀kọ̀ òun ṣe dé nì ó kọ̀ pé òun sí sitting room ni ó yá kó máa mọ̀ kó òun ó lóun mú ṣé wọn lóun òun ni wọn bí òun dà ní ó lóun dẹ̀ mú tó fi release ni ó ní kí ló fẹ́ sọ pé ojú òun ò rí tó kí lójú òun ò rí tó ó lóun wá sùn ó ní ọ̀rẹ́ kan òun ṣe dé nìyẹn èyí tó fi mọ́tò gbá wọn lọ síbi ọ̀dọ̀ babaláwo yẹn ó bá ní wo àwọn òmẹ́ tó bọ́kọ ẹ̀ fa kéèsì o wọ́n ní wọ́n gbọ́kọ ẹ̀ lọ sí kóòtù o àfi kó o lọ bẹ̀ ní o wọ́n gbé lọ kóòtù pẹ̀lú wá ṣé wọn mi gan mò ń rí bọ́ tí wọ́n sọ wọn kọ́ fún mi wọ́n ní kí lọ bẹ̀ kí n lọ pariwo ní police station wọ́n máa sọ fún mi pé kí n má wọrí mo ṣe lọ bẹ̀ mo lọ pariwo ní police station gbàdé mo dé police station ló bẹ̀rẹ̀ sí pariwo wọ́n ní DPO ní kí n wá mo dé bẹ̀ DPO fọ́tò wọn pátá tí mo máa tó wà níbà lórí fóònù ẹ̀ bó ní mo mọ̀ wọn wípé àǹtí mi àtọkọ wọn nìyẹn wọ́n bá ní ok kò sí wàhálà pé ọ̀rọ̀ ẹ ti níyànjú bọ̀ mo ní ẹ sọ̀rọ̀ sáwọn ló fọlọ́pàá mọ́kọ mi ni adúlùkọ́ tó kọ àti ibi ṣe fún mi ó fọlọ́pàá mọ́kọ mi kiri kan ọ̀nì kì í ní sọ̀rọ̀ kí calm down wípé kí n máa lọ lé kí n lọ rest kí n lọ jẹun pé kò sí wàhálà. àṣé ọkọ mi ń gbowó lọ́wọ́ ọkọ àǹtí mi ó ń blackmail rẹ̀ àṣọ ń gbowó lọ́wọ́ ẹ̀ àṣé òwò ẹ̀ tó ṣe fídíò ẹ̀ ń jọ́ kìíní àná àṣọ fi ń gbowó lọ́wọ́ ẹ̀. ìgbà tó kọ àǹtí mi dé UK wọ́n láwọn ti jẹ́wọ́ fún ìyàwó wọn bọ̀ wọn sọ fún ìyàwó pa àwọn lọ sílé babaláwo torí wọ́n sọ pé a gbọ́dọ̀ sọ nǹkan tójú wá rí ń bẹ̀ ẹ̀ ń bá sọ yóò ya wèrè ṣé ẹ̀dẹ̀ mọ̀ wípé ẹ̀rù ń bà wọn àti ya wèrè nígbà tí wọ́n dé UK wọ́n ń sẹ́ǹdì owó sí gbogbo owó tó bá ti ṣe báyìí wọ́n sẹ́ǹdì owó sọ́kọ mi wọ́n sọ pé àwọn ilé babaláwo fọwọ́ ìyàwó wọn ìgbà tí wọ́n ti géètì ẹ̀ débi báyìí tí wọ́n láyé ti pọ̀jọ́ mi wọn lọ tó pọ̀jọ́ mi wọn lọ ìgbà mi ò dédé pọ̀pọ̀ àti mi pé yá bó ṣe dúró yẹn ó yá ìjà ṣe fídíò ààrẹ kò ṣe ó kọ̀dọ̀ ṣe oríṣiríṣi ó ń kó sí ìkọ̀dọ̀ òun sọ fún àwọn káwọn ṣe ẹ̀rù kọ́ bá póòsì òwò àwọn ẹ̀rù kọ́ bá mú ọ̀rọ̀ ìlọsọ́dọ̀ ọlọ́pàá nípa drug òṣè drug tó máa ń fún mi nígbà tí mo wà lọ́dọ̀ wọn tó ó dẹ̀ ti ní evidence lọ́wọ́ so wọ́n máa ń fún ọkọ mi lówó dáadáa ìgbà tó wá get to this place ni wọ́n á pè ìyàwó wọn pé táwọn bá tiẹ̀ máa ya wèrè káwọn ya wèrè wọ́n máa sọ fún ìyàwó wọn nígbà tó sọ fún ìyàwó wọn ẹ̀wọ̀n ni wọn ò sọ fún lẹ́nu báyìí o wọ́n ṣe ní voice note wọ́n wá ṣèlè sí ìyàwó wọn nítorí káwọn bá tiẹ̀ máa ya wèrè káwọn ọkọ tó máa yàwó wèrè nígbà tí ìyàwó máa dé ó bọ́kọ ẹ̀ kò ya wèrè ojú ṣòṣì wà nọ́mà òun rí i pé jẹ́ ìwọ́wọ́ ẹ̀ ó ní oṣù ọ̀nàmà mi ya wèrè kò tó dún òun rí nìyẹn o wọ́n ní tó bá ti pè wọ́n fi sí recording tàtó pé wọ́n fi sí recording ó ní kó send owó wọn láwọn ti gbọ́ wọ́n send owó fún gbogbo owó tó ń send sí wọ́n ní evidence nígbà táwọn máa fi wálé wípé kan tó ti get ìwé ọmọ pé ó ti pé bí ọdún mẹ́rin tó ti lọ bẹ́ẹ̀ tó wọ́n wálé nígbà tí wọ́n wálé wọ́n àfọdọ́pàá mú ọkọ mi gbogbo ń blackmail àwọn wọ́n bá a ní òjijì wọ́n táwọn bá sọ fún páwọn ń bọ̀ àfẹ́ sọ fún wọn á bà lójijì àfi fóònù ọkọ gbà lọ́wọ́ ẹ̀ nà wọ́n kọ́ sáàṣì gbogbo inú ilé náà kọ́ ṣe gbogbo ẹ̀ fún náà wọ́n tó wá mú lọ sí police station àǹtí ṣeun báwo mo ṣe wá mú ilé ọlọ́pàá sáà ní kí n lọ sùn nígbà tí mo lọ sùn àbúrò mi kan á wá òfin mọ́tò wá gbé mi bí cousin mi ni òfin mọ́tò wá gbé mi lórí mi ni last born mọ́mì wa òfin mọ́tò wá gbé mi nígbà tó fi mọ́tò wá gbé mi wọ́n á gbé mi lọ sílé pé wọ́n ní kóun pé mi wọ́n ní kóun máa gbé mi bọ̀ bá tẹ̀lé nígbà tí máa dé ọ̀dọ̀ wa mo ti bá àǹtí mi mo ṣe bá wọn bá ní pé ìgbàdúró kan tí wọ́n ẹ ṣe fún mi àti mi ṣáà bẹ̀ mí báwọn ti rí pé mistake mi kọ́ pé mistake ọkọ àwọn ni àwọn tó mọ̀ pé àwọn làwọn kọ́ sí ẹ̀ wọ́n bá bẹ̀ mí pé kí n má bínú wípé ọkọ mi ó máa sọ nǹkan tó jẹ mo á bẹ̀ wọ́n pé kó má ràn án lẹ́wọ̀n ṣé wọ́n sì wípé but ẹ dúró ná ẹ yà wòrè ní àwọn ò yà wòrè nínú náà ló mọ́kùnrin wa bá sàrẹ̀ bí oyún inú mi ṣe jẹ́ fún wọn ó ní ọ̀tọ̀ ní plan táwọn ń bá bọ̀ wá sí bíbá yìí kò sí wàhálà ń bẹ̀ ẹ fẹ́ kí n parí ẹ̀ báyìí
kò lè parí ẹ máa bá mi ká lọ.